Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn tí ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára. Ìkànnì tí kì í jẹ́ kí tí ó di sí ohun tó ń lọ. Ìkànnì tí ń gbé àṣà Yorùbá lárugẹ. Èyí ni ìkànnì kẹrìnlélógún tó tan ìmọ́lẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alára, a kì í sọ ìtàn lásán. À ń gbógun àtọ̀run wa ró ni. Àárọ̀ ìbí akọni tó fẹsẹ̀ múlẹ̀ níbi tẹ́tí sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. Adúpẹ́ pé òkú náà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí fún ìfẹ́ tí ẹni sí wa. Ìfẹ́ tí ẹni sí wa ló mú wa tẹ̀síwájú. Ẹ ṣé púpọ̀ àlòyìn lọ́gọ̀ ẹnu. A ti ń kí n pé a kú oṣù tuntun. Oṣù kẹfà yóò fa ire, ìbùkún, àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀ wá bá wa. Adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé púpọ̀. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Àwọn ẹgbẹ́ tó ń bójútó iṣẹ́ ẹ̀rọ POS lórílẹ̀‐èdè Nàìjíríà tí wá ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba. Wọ́n sọ wípé àwọn máa dá iṣẹ́ dúró ní kíákíá káàkiri orílẹ̀‐èdè yìí. Èyí túmọ̀ sí wípé kò ní sí iṣẹ́ POS mọ́ fún ará ìlú láti gbowó tàbí láti fi owó ránṣẹ́ fún ìgbà díẹ̀. Wọ́n ní àyàfi kí báǹkì àpapọ̀ ìyẹn CBN àti àjọ tó ń rí sí ẹ̀tọ́ oníbàárà ìyẹn FCCPC tètè dá sí ọ̀rọ̀ náà báyìí láti ṣe àtúnṣe ní kíákíá. Ṣùgbọ́n kí ni nǹkan gangan tí ó wá fa rògbòdìyàn báyìí tí ó wá fa a máa daṣẹ́ sílẹ̀, a ò ní daṣẹ́ sílẹ̀? Àwọn ẹgbẹ́ POS yìí bínú sí àwọn ilé-iṣẹ́ ńlá méjì kan tí ó ń ṣiṣẹ́ lórí káàdì ilé ìfowópamọ́ wa lórí ètò ayélujára. Àwọn ni VAP International àti Interswitch Limited. Nínú àtẹ̀jíṣẹ́ kan tí aṣojú àwọn oní POS ìyẹn ọ̀gbẹ́ni Yomi Idowu tí ó fọwọ́ bọ̀, ó ní ẹgbẹ́ POS sọ pé àwọn ilé-iṣẹ́ méjì ń lo agbára àti ipá láti gba ọjà mọ́ àwọn oníṣòwò kékeré lọ́wọ́ kí àwọn nìkan lè máa jẹ èrè rẹpẹtẹ. Wọ́n ní ìwà yìí sì tako òfin ètò ọjà ti ọdún 2018 àti gbogbo ìlànà tí báǹkì àpapọ̀ là kalẹ̀. Èyí tó sọ wípé ó yẹ kí olúkúlùkù ní òmìnira láti yan ohun tó bá wù ú láti rà tàbí láti tà tàbí lọ sí ọjà. Ẹ mọ̀ pé ó yẹ kí a béèrè lọ́wọ́ ara wa wípé kí ni ọ̀nà tàbí ìlànà ipá tí àwọn ilé-iṣẹ́ ńlá yìí tí wọ́n ń gbé nǹkan gbà tí ó fi ń dun àwọn oní POS báyìí. Wọ́n tọ́ka sí nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn oní POS tọ́ka sí. Àkọ́kọ́, wọ́n ní àwọn ilé-iṣẹ́ méjì fẹ́ máa dá iṣẹ́ káàdì wọn ṣe nìkan. Wọ́n fẹ́ máa dá èrè jẹ fún ara wọn. Wọn kò sì fẹ́ kí ẹlòmíràn rí ààyè ṣe iṣẹ́ kankan fún ará ìlú. Èkejì, wọ́n ní owó tí wọ́n ń yọ lórí iṣẹ́ náà gẹ́gẹ́ bí èrè tí wá pọ̀ jù báyìí. Èyí sì jẹ́ kí èrè kéékèèké tí àwọn oníṣòwò kéékèèké àti àwọn mẹ̀kúnnù ń rí kí ó máa dínkù. Ẹ̀kẹta ni wípé wọ́n ní wọ́n tilẹ̀ ń yọ owó láì gbàṣẹ kúrò nínú àpò owó tí àwọn oní POS fi ń ṣòwò láì sọ fún wọn rárá tàbí kí wọ́n jọ fọwọ́ sí ìwé àdéhùn. Àwọn oní POS wá sọ pé wọ́n ń dí ọ̀nà mọ́ àwọn gidigidi nítorí pé àwọn ẹgbẹ́ káàdì mìíràn bíi Visa àti Mastercard ti fòpin sí irú ìjẹgàba bẹ́ẹ̀ látọjọ́ tó ti pẹ́ nítorí òfin báǹkì àpapọ̀ ìyẹn CBN ni wọ́n ní àwọn oní POS fúnra wọn ni wọ́n ń ṣe làálàá pé kò sẹ́ni tó mọ káàdì Viva o. Àwọn ni àwọn ṣe làálàá tí àwọn ènìyàn fi mọ àwọn káàdì Viva àti Interswitch yìí lò. Ṣùgbọ́n wọ́n wá ní èrè yìí tí wọ́n ń jẹ yìí ó ní àwọn lára àti ìwà ipá tí wọ́n rí gbà lọ́wọ́ wọn ni ó ń jẹ́ kí ó máa dùn àwọn nítorí pé wọ́n ń jẹ èrè, wọ́n dẹ̀ ń dí ọ̀nà mọ́ àwọn láì ṣe pé àwọn gangan ló ṣiṣẹ́ tí àwọn èèyàn fi mọ̀ wọ́n tó jẹ́ pé àwọn oní POS làwọn ṣiṣẹ́ tí àwọn ènìyàn fi mọ àwọn káàdì méjèèjì yìí lò. Nítorí ìdí èyí, àwọn oní POS wá wọ́n ti kìlọ̀ pé tí CBN ìyẹn báǹkì àpapọ̀ wa àti
FCCPC ò bá tún ọ̀rọ̀ náà ṣe ní báyìí kí wọ́n tètè yẹ̀ ẹ́ wò kí wọ́n wójútùú sí i, àwọn yóò dáwọ́ iṣẹ́ dúró pátápátá láti máa lo káàdì Visa àti InstaSwitch lórí gbogbo ẹ̀rọ POS jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹ̀yin ará mi, ṣé wàhálà ńlá gidi ò ti wá dé sílẹ̀ báyìí nígbà tí àwọn oníṣẹ́ POS bá daṣẹ́ sílẹ̀? Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń gbádùn láti máa lo POS láti gba owó tàbí san owó nǹkan lórí rẹ̀. Nítorí wàhálà ilé-ìfowópamọ́ àti ti ẹnu ẹ̀rọ ATM láwọn ènìyàn ṣe fẹ́ràn láti máa lo ẹ̀rọ POS nítorí pé kíákíá ni wọ́n máa san owó sí ibi tí wọ́n bá fẹ́ san sí tàbí gba owó. Àti wípé pàápàá àwọn ilé ibi